ẹ ní nífọ̀kànbalẹ̀ Nàìjíríà ò ní nísìmí àfitẹ́ bá pín Nàìjíríà yẹn kò ní nísìmí àfitẹ́ bá pín gbogbo ẹ̀yin bàbá tẹ́ jẹ́ Yorùbá èèyàn ọba ayé ìjòyè ẹ jẹ́ tètè lọ ronú kẹ́ pé wàdà Fúlàní ò nífẹ̀ẹ́ yín o Fúlàní wọn ò nífẹ̀ẹ́ yín ẹ̀yin náà mọ̀ ọ̀nà ọkàn yín gbọ́n ò nífẹ̀ẹ́ yín ẹ̀ẹ́dẹ̀ sòdodo ọ̀dọ̀ yẹ kẹ́ sòdodo ẹ̀ẹ́dẹ̀ sòdodo gbogbo ẹ̀yin bàbá wa tẹ́ jọba ẹ̀yin ọba wa ẹ̀yin olóṣèlú tẹ́ jẹ́ Yorùbá ẹ mọ̀ fúnra yín náà ọkàn yín pé Fúlàní ò nífẹ̀ẹ́ yín o ẹ̀ẹ́dẹ̀ ní sòdodo ẹ sòdodo kẹ́ pín Nàìjíríà kí kálukú máa lọ́nlọ́ ẹ̀ kẹ́ fi Kánú lẹ̀ ọmọ ọlọ́mọ gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ yẹn ńláńlá tẹ́ ń bẹ́ẹ̀nu ayé tẹ́ jalagbára tẹ́ jó olóṣèlú tẹ́ jalagbára ayé tẹ́ fi àwọn ọmọkùnrin lọ́kàn balẹ̀ ọkàn tí ní ò ní balẹ̀ òtútù tí ń bẹ́ẹ̀ lu òyìnbó kò dẹrùn ẹ̀wọ̀n kí mi pẹ́ lu òyìnbó tó bá rí kò jẹ́ kí n tẹ́ mọ́ iye òtútù yẹn lọ́wọ́ tí wọ́n lé mi kó lù wọ́n lé mi bọ́ sẹ́yìn òdì wọ́n lé mi sílùú òyìnbó yìí mo ṣẹ̀ṣẹ̀ mọ́ iye òtútù ni ọ̀gá ọ kéèyàn sòdodo kẹ́ni kan lọ jólé ẹ̀ torí pé sòdodo gbàtẹ́ rí pé ẹ jólé ẹ̀ ẹ̀mí ò bọ́ ẹ torí kan lọ pa èèyàn ọmọ adáwọn ìkànnì o kí ni mo ṣe ẹbí gbàtẹ́ tẹ ti tiná bọ́ lé mi tí mi dẹ̀ ti sọ̀rọ̀ ẹ ṣé wọ́n yẹ kẹ́ fi mí lọ́rùn lẹ́nu ẹ torí kan lọ pa mí lóru mọ́jú ga ọpẹ́ ní fọ́lọ́run Ọlọ́run mo dúpẹ́ ṣùgbọ́n o mo máa ń sọ gbogbo gbà gbogbo ẹ̀yin tẹ́ wá sílé mi pátápátá àkọ́kọ́ gbogbo ẹ̀yin tẹ́ lọ kíná bọ lé mi ní old house ọlá pé bàbá mi Muyideen Ajani Bello bàbá ti dèrò ọ̀run bàbá lọ ṣàdúrà níbi ìsílẹ̀ yẹn ní 2012 ilé tẹ́ lọ kíná bọ yẹn ṣe mọ̀ pé bàbá ló bá mi ṣàdúrà ẹ̀ bàbá ṣàdúrà ẹ̀ wá lọ kíná bọ lé yẹn àlùbáríkà dáadáa níwájú Ọlọ́run bàbá mi Ajani Muyideen Bello gbogbo ẹ̀yin tẹ́ wá kíná bọ lé mi yẹn iná òjijì ni ó joyin tọmọtọmọ iná òjijì ó joyin tọmọtọmọ ni gbogbo ẹ̀ tẹ́ wá tiná bọ lé mi ilé old house mi ní sọ́kà ẹ̀ tẹ́ tiná bọ̀ àlùbáríkà pé bàbá mi torí mo mọ̀ pé ní Ọlọ́run ni bàbá Muyideen Ajani àlùbáríkà bàbá Muyideen Ajani Bello níwájú Ọlọ́run gbogbo ẹ̀ tẹ́ wá sínú ilé yẹn tẹ́ tiná bọ̀ lóru gẹ̀jọ́ iná òjijì ni ó joyin ẹ̀ sàn kú lójijì láṣẹ Ọlọ́run ìyẹn báyìí gbogbo ẹ̀ tẹ́ wá ká mi mọ́lé ní 2021 ní sọ́kà ní July 1st gbogbo ẹ̀ tẹ́ wá àtẹ̀yìntẹ̀ ẹran wa àti sọ́jà ni o àti DSS ni o àtọlọ́pàá tó wà lóyún ni o àtẹ̀yìntẹ̀ súnmọ́ mi tẹ́ ń bá mi jẹ tẹ́ ṣe fọ́màtì mi tẹ́ mọ́nítọ̀ mi dòru tẹ́ ń pè mí láago 12 òru aago 12 bọ̀ tẹ́ ń béèrè pé mo wà tí mo ní mo wà nulẹ̀ gbogbo yín pátápátá àtàwọn tó ràn yín àtẹ̀yìntẹ̀ ẹjọ́ wá wàláì alùbáríkà àdògán àti bọ̀dọ́ bàtà ẹ̀ tẹ́ panu lẹ́jọ́ yẹn gbogbo ọmọ tẹ́ bí ẹ̀ fọ ara yín gbé wọn sí ni láṣìí Ọlọ́run alùbáríkà àwọn òkú tó kúnú níjọ yẹn tẹ wá pààyàn nulẹ̀ mi tẹ bà dúkìá mi jẹ́ àtẹ̀yìn tẹ wá àtàwọn tó ràn yín wá gbogbo ọmọ tẹ bí lójú ayé yín báyìí ẹ rẹ̀ mọ́ fọ ara yín gbé wọn sí ẹ dókè wọn ẹ dààmú táyọ̀ fi tán láṣẹ Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ ràn wá ká mi mọ́nu lé ní 2021 àtẹ̀yìn tẹ wá tí wọ́n rán níṣẹ́ ẹrú tẹ mọ́ṣẹ́ kọ̀ sẹ́mọ̀ pé àìmọ́ṣẹ́ kọ̀ orogun lójú kan tìbọnú omi ń gbóná nkú gbóná ní ọ̀pá gbóyin àlùbáríkà pé ẹ̀rí mi pa ẹ̀mí fúnra ara mi ayé mi ni mo wà tí mo fi ṣépè fún èpè mi ò mú yín ṣùgbọ́n ẹ̀yàn ọmọ Yorùbá tẹ dalẹ̀ mí ń jọ yẹn ẹ̀ ní dalẹ̀ àtẹ̀yìn táwọn olóṣèlú rán wa torí pé owó tí ò ní túmọ̀ táwọn olóṣèlú fẹ́ fún yín ẹ̀ wá gbàgbọ́ tẹ̀ pé kán lọ pa mí ọjọ́ tí ń kọ́ Ọlọ́run ló mọ̀ torí pé Ọlọ́run ọba tó ní mí òun ló lẹ́mí mi lọ́dọ̀ ẹ̀mí mi Ọlọ́run ló wà ẹ̀ lè ṣe jù náà lọ ok now olórí burúkú ara àtẹ̀yìn tí ẹnì kan lọ pa mí sìn àtẹ̀yìn tó ń rẹwà ṣé tẹ bá pa mí ṣe ẹ lò dúkìá mi mọ́ tìyín ẹ̀yin olórí burú yìí ṣé ń gbàdẹ́ tí gbogbo àkáǹtì olórí burúkú Buhari ṣe bóun náà lónà tí kò jẹ náà wà lájọ àgbáyé yóò sùn kúló jìjì àtàwọn tó ń rẹwà ń jọ yẹn Buhari olórí burú yẹn náà nísìn olórí burúkú Buhari àti DSS àti gbogbo ẹni tẹ wálé mi jẹ àtàwọn ọmọ Ìbàdàn ìbẹnu wọn yẹn náà nísìn ẹ̀yin náà wò ẹ rí i pé gbogbo ìwà bí gbogbo sẹ bi tẹ ṣe lé mi jọ yẹn ẹ kó góòlù mi ẹ kó wó mi ẹ kó gbogbo nǹkan mi ẹ bà dúkìá mi jẹ́ ẹ sì gbogbo yamayama tẹ fẹ́ ṣe bọ mo dúpẹ́ fọ́lọ́run pé kò fi ẹ̀mí mi lé yín lọ ọgbẹ̀mí mi lọ́wọ́ yìí ìyẹn tọ́pẹ́ fún mi wájú Ọlọ́run so náà nísìn gbogbo òsì orí bú tẹ wá sí yẹn ẹ rò pé ẹ má jẹ lọ ẹ ní jẹ lọ ẹ sànkú ẹ dààmú torí pé jọ tí n bá ti rántí inú mi ò ní dùn sí i tẹ́ fi jáde láyé ẹ ní kàndùn wájú Ọlọ́run inú yín ò ní fi ọjọ́ kan dùn látàrọ̀ dalẹ̀ ọlá péjọ tí n bá ti rántí pé ẹ̀dẹ̀ bá dúkìá mi jẹ́ ẹ pa àdògán ọmọ ọlọ́mọ ẹ pa bọ̀dá màtá bọ̀dá yẹn ra mọ́tò lọ́wọ́ ó lóun fẹ́ fi mọ́tò tó ń ra òun fẹ́ fi hàn mí kí n ṣàdúrà sí ó gbé dùnú wa ọdẹ pàdé ìbànújẹ́ àti ikú òjijì náà pa gbóyè àtàwọn ọmọ yín gbogbo ẹ̀ tẹ́ wálé mi lórúkọ yẹn
àti Ìgbò tí bẹnu yín ni o àti Fúlàní nínú yín o àti Haúsá o àti Yorùbá o ikú òjijì ni ó mọ̀ pa yín tọmọtọmọ láṣẹ Ọlọ́run àdúrà mi síwájú Ọlọ́run nìyẹn àti gbogbo ẹ olóṣèlú tẹ ẹran wá pátápátá ikú òjijì ni ó pa yín tọmọtọmọ ẹ dààmú táyọ̀ fi tán ni àti gbogbo ẹ̀yin olóṣèlú tẹ̀ ń da ọmọkúnnù láàmú torí pé mo sọ pé ẹ̀ ń da ọmọkúnnù láàmú ẹ̀ ń fi bí pa àwọn èèyàn ẹ̀ fún wa security ẹ̀ ń jí wa gbé ẹ̀ ń rèpa àwọn ìyá wa ẹ̀ ń ba gbogbo oko wọn jẹ́ ẹ̀ ń ba dúkìá wa jẹ́ ní ẹ̀lẹ́dìkan lọ́pàá mi fò àbí ẹ̀ ní sí oríire ẹ̀ ní nísìmí tẹ́ fi kú ọkàn yóò ní balẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ èèyàn ńláńlá tẹ́ ń bẹ́nu ayé tẹ́ jálágbára tẹ́ jó olóṣèlú tẹ́ jálágbára ayé tẹ́ fi àwọn ọmọkúnnù lọ́kàn balẹ̀ ọkàn tí yóò ní balẹ̀ ẹ̀yin rò pọ́kàn tí ń balẹ̀ bẹ́ẹ̀ ti wá ẹ̀rọ lẹ̀ pa ẹnu mi ní sísẹ ebi náà ni àwọn jínigbé náà jíyàwó assistant inspector general police gbé assistant inspector general police wọn lọ jíyàwó ẹgbẹ mọkànmọkàn lóye kan oyè tó kan aláwọ máa kan rẹ dẹ kàtàn wọn padà jíyàwó IG náà gbé wọn jíyàwó civil army staff gbé wọn jíyàwó gbogbo yín gbé láti Ọlọ́run wọn jíyàwó senator gbé wọn jíyàwó gbogbo ẹ̀yin tẹ́ jálágbára tẹ́ bẹnu ayé tẹ́ fún sí mẹ̀kúnnù ní security wọn jíyàwó yín gbé wọn já ọmọ yín gbé wọn jí yín gbé tìrìntìrìn àbáríkà tó lọ́jọ́ yìí èyí tí mo sọ yàrá ọ̀rọ̀ mọ ni èyí lórí bu ẹ wá ní kọ́ lọ pa mí kí mo sì fún yín kì í mọ ẹ lé mi lù í mọ wọ̀lú tó bá sàpẹ́ títí akíló lọ́ọ́ sàpẹ́ bàbá ń sáwọ́ olùjọ kan náà ṣùgbọ́n gbogbo ẹ̀ tẹ́ wálé mi lórúkọ ẹ̀ ní 2021 tájà bá pógun ọdún láyé rẹ̀ ògùn ni yọ sàrẹ̀ kẹ́yìn ayé ni bó tilẹ̀ kẹ́ pẹ́ láyé tó àìsàn lẹ́fì lùgbésí ayé ìdààmú ikú gbóná ní ọ̀pá gbọ́ ẹ̀ tẹ́ wálé mi lórúkọ ẹ̀ àtẹ́tẹ́ lọ́sùn lé mi náà ẹ̀yìn lórí bu olùsí ẹ̀yìn rẹ̀ kírun kò ní dáa fún ẹ lọ sẹ́rù Fúlàní ran yẹn wálé mi ọtún ara yẹn mọ Yorùbá ẹ̀dẹ̀ tó ń bọ̀ Buhari gbára gbanagbana lórí bú yẹn Buhari yẹn gbogbo ọmọ tí Buhari bí yóò fọ ara ẹ̀ gbé wọn sí kó tó kú láyé ẹ̀dọ́ kẹwàá Buhari Muritala Muhammadu Buhari former president of Nigeria ìjọba rẹ̀ lórí kọ́ lọ pa mí torí kí mo sọ pé ń pa àwọn yẹn mi wá kọ́ déètì ní ilẹ̀ Buhari 2025 làwọn àyè February àbí mo wá ń gbé aládùúwà fún wọn Buhari àti gbogbo ẹ̀yin tẹ́ wálé mi lórúkọ yẹn àti gbogbo ẹ̀yin olóṣèlú tẹ́ mọ̀ sí pé láti èní ìlọ ìdùnnú ní jẹ́ tí ń tẹ́ fi jáde láyé ẹ mọ̀ fi ọwọ́ ara yín Buhari gbogbo ọmọ tó bí lójú ayé rẹ̀ báyìí ọ̀dẹ̀ mọ̀ sí wọn ṣe lé ní tọ́wọ́ wá sí gbogbo ọmọ tó bí tán kú lójú èyí tọ́kọ̀ pa èyí tí ní òjijì ó jò ó èyí tí ó dààmú àti ẹ̀yin olóṣèlú ó yẹ yín mo lè sọ yẹn tẹ́ ẹ mọ̀ sí tó yẹ pé kò sí bí wọ́n ti fẹ́ ṣe jàmbá yẹn fún mi nìbàdàn tẹ́ ẹ gbọ́dọ̀ mọ́mọ́ kọ́mọ orókì láyà yìí àtẹ̀yìn tẹ́ ẹ súnmọ́ mi tí wọ́n pè lórúkọ yẹn tí wọ́n ní kẹ́ mọ̀ pè mí sí mo wà nulẹ̀ àti wọ́n ọ̀rẹ́ mi tí mo sọ fún pé ológbò yẹn o tí bá fẹ́ ṣe gbá tí mo fi tán ẹ̀mí fi gbé ẹmúgùn ní olórí ibú mo kàn fi tán ẹ̀ ní bí mo mọ́ ń do ológbò mọ́ ṣe mi kàn fi tán olórí burúkú rẹ̀ wọ́n dẹ̀ wá ti believe oníkan pọ̀ ológbò ikú òjijì tẹ́ fi pa ológbò yẹn jọ yẹn tọmọtọmọ ikú òjijì ní ọ̀pá yín mo parọ́ fún ẹ ní èmi ń do ológbò mo kàn parọ́ fún olórí burúkú rẹ̀ ní olùsì ẹ fẹ́ mọ̀ di abájọ èyí olùsì kò ní dáa fún yín ẹ ní fọkànbalẹ̀ Nàìjíríà ò ní nísìnyí àfitẹ́ bá pín Nàìjíríà yẹn kò ní nísìnyí àfitẹ́ bá pín gbogbo yẹn bàbá tẹ́ jẹ́ Yorùbá èèyàn ọba èyí ìjòyè ẹ jẹ́ tètè lọ ronú kẹ́ pé wàdà Fúlàní ò nífẹ̀ẹ́ yín o Fúlàní wọn ò nífẹ̀ẹ́ yín ẹ̀yin náà mọ̀ ọ̀nà ọkàn yín pé wọn ò nífẹ̀ẹ́ yín ẹ̀ẹ́dẹ̀ sòdodo ọ̀dọ̀ yẹ kẹ́ sòdodo ẹ̀ẹ́dẹ̀ sòdodo gbogbo ẹ̀yin bàbá wa tẹ́ jọba ẹ̀yin ọba wa ẹ̀yin olóṣèlú tẹ́ jẹ́ Yorùbá ẹ mọ̀ fúnra yín náà ọkàn yín pé Fúlàní ò nífẹ̀ẹ́ yín o ẹ̀ẹ́dẹ̀ ní sòdodo ẹ sòdodo kẹ́ pín Nàìjíríà kí kálukú máa lọ́nlọ́ ẹ̀ kẹ́ fi Kánú lẹ̀ ọmọ ọlọ́mọ ẹ fi Nnamdi Kanu ẹ fi lẹ̀ kọ́mọ bá tiẹ̀ lọ ẹjọ́ lọ bá ọmọ àtìyàwó ẹ̀ kò sí nǹkan kan ẹ̀yin olórí burúkú yìí kí ni Kanu ṣe ẹ fi Kanu lẹ̀ ẹjọ́ ọmọ bá tiẹ̀ lọ kí ló ṣe fún yín ṣé bẹ́ẹ̀ tiẹ̀ sọ pé olóṣèlú ni tó àìpẹ́ ní brain ẹjọ́ olóṣèlú ó yẹ kẹ́ pé Kanu kẹ́ pè mí ká jókòó pé ẹ̀yọ́ ọmọ yìí kí lẹ fẹ́ inú nǹkan mẹ́wàá ẹgbàá mẹ́fà fáwọn fámìlì yín security rẹ̀ ẹgbà eléyìí ẹgbà ẹ lọ sọ̀nà sí ọ̀nà ìlú yín ẹ lọ sí nǹkan kẹ́tì ẹ fi tù wá kẹ́ pé ìjà gbé wọn mọ́ra o ẹ wá fọmọlọmọ sínú ẹ̀wọ̀n láti bí ọdún 5 ní ìsìn àbọ̀dún 4 2021 ẹ wá ń dà á láàmú ẹ sọ pé wọ́n Nàìjíríà lẹ́ ń ṣe kí ni Kanu ṣe ó sọ òdodo kí ni Sunday Igboho ṣe ó sọ fún pé kẹ́ mọ́ pa àwọn fámìlì òun mọ́ kí ni mo ṣe ẹ̀yin Yorùbá ẹ̀ tún wá ronú torí pé mo ní kí Saliu kúrò ní gẹ́gẹ́ kọ́mọ́ jíyàn gbé kọ́mọ́ pààyàn mọ́ kọ́mọ́ boko àwọn fàbá ajẹ́ wọn Buhari nìkan lọ pa mí ó wá lé mi kóòlù láti 2021 ẹ̀yin Yorùbá dẹ̀ wà ń bẹ̀ ẹ̀ dẹ̀ jókòó ẹ̀ sọ pé kí n máa bọ̀ nílé ẹ̀ sí àkáǹtì mi fún mi ẹ̀ free mi kí ni mo ṣe fún yín ebi Buhari ló wà ń bẹ̀ là ń pariwo pé Buhari nígbà tí Yorùbá débẹ̀ sọ bẹ́ẹ̀ kí Yorùbá sọ pé ẹ ti ẹ̀ sí àkáǹtì Sunday Igboho fún ẹ free Sunday Igboho ẹ̀ wanted kò lè ẹjọ́ free kọ́wọ́ ní ìlú náà kí ló ṣe mi ò pa ẹ̀ mi ò jáde mi ò ṣe nǹkan kan ẹ̀yin náà fọwọ́ lẹ́rìn ẹ̀bù ẹ̀kẹ́ dì mú ẹ̀ sọ nǹkan kan àbí bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ èmi mọ̀ fọlọ́ wọn sọ̀rọ̀ náà ayé mi nìkan màá dẹ̀ wọlú bàbá mi ẹ̀ ń tan ayé nígbà tí mo ti lè ohun tó dẹ́rù bà mí jù tẹ́lẹ̀ náà ni òkú ìyá mi mo sì ti sín mo ti free ọjọ́ ń bọ̀ lólu wa wí mò ń bọ̀ mi ò tí ì dé mò ń bọ̀ mi ò tí ì dé kí ló dé
àní ẹ̀ ń fi àjẹ mẹ̀kúnnù ẹ jẹ́ kára ó tu mẹ̀kúnnù kára dẹ̀yìn kí ìgbésí ayé àwọn ọmọ tí náà lè nítumọ̀ kára ó lè dẹ̀yìn náà níwájú Ọlọ́run ara dẹ̀ ní ẹ̀ lè sọ ní ẹni àní ẹ fara dẹ̀ mẹ̀kúnnù kára ok ẹ sọ olóṣèlú kan tó kó ìjọba tó níláárí ẹ júwe ẹnìkan pé olóṣèlú ilé yìí nígbà tó kó ìjọba tán o wọ́n tó ń gbọ́ bàbá Ọbásanjọ́ àwọn nìyẹn wọn nìyẹn bàbá Ọbásanjọ́ ní àwọn náà rìn kiri bí nàkí yẹn àwọn náà rìn kiri bí àgbà nàkí yẹn kí ni gbogbo wọn yẹn èmi ò bú yín wọn ẹsẹ tó kọ mo tó ti ń sẹ kí èmi ò bẹ nìkan kan mo ti dákẹ́ mi ò bú yín ṣùgbọ́n kò dáa bàbá wa lẹ jẹ bàbá wa lẹ jẹ àfikẹ́ bọ́tà kẹmọ pàṣẹ fáwọn ọba kẹmọ sí ẹ dìde ẹ jókòó ohun tẹ mọ̀ náà nìyẹn ẹ ní plan gidi kankan fún Yorùbá sí lọ́mọ Yorùbá ni wọ́n dẹ̀ sọ pé Ìgbò ni àwọn ń gbìjà yín pẹ́ kì í ṣe Ìgbò sáwọn tó sọ pé Ìgbò ní í ṣe wọ ìjà rí yín sí ṣé báyìí káyọ̀ sọ̀rọ̀ kẹ́ sọ pé kí ni Sunday Igboho ṣe ẹ fi lọ́rùn lẹ̀ ẹ sọ kankan ẹ wọ́n ti jùà ẹ bá jùà yà káàkiri ṣí ọ pẹ́ tutọ́ sí náírà yẹn àgbà yà sí yìí pẹ́ ìkànnì Ọlọ́run tó gbé mi lọ́wọ́ yìí kò ní fẹ́ mi lé lọ́wọ́ ẹ̀yin bàbá tó yẹ kẹ́ ọmọ dùn sáwọn ọmọ nú yín ẹ fẹ́ kẹ́ni kankan bá rẹ́kọ̀dù tí bàbá Ọbásanjọ́ ohun tí ń ṣe bàbá ni pé bàbá ò fẹ́ kẹ́ni kankan bá rẹ́kọ̀dù wọn fẹ́ kọ́ ọmọ Yorùbá kankan débi tó ga mọ́ wọn fẹ́ kọjá àwọn nìkan ẹ̀sìn pírẹsidẹ́ntì láyé ológun ẹ tún sọdún mẹ́jọ láyé alágbádá kọsẹ́ tó nírú lọ́ọ̀kì yẹn tó yí ẹ̀ẹ́dẹ̀ wúlò kankan fún Yorùbá ẹ̀ ní wúlò kankan láti bí síbẹ̀ tó ẹ̀ sọdá bẹ́ẹ̀ ẹ ṣe láyé ológun ẹ rí ṣe opportunity ńlá lẹni kò sí ẹnì kankan ọmọ Yorùbá kan tó ní opportunity ẹ wá fẹ́ kí Yorùbá kankan bá rẹ́kọ̀dù yẹn ẹ wà mọ bínú ọmọ Yorùbá kankan gbogbo ọmọ Yorùbá tó bá ti wà ń kó báyìí mọ bínú wọn ni ẹ mọ bínú bàbá Ọbásanjọ́ mọ bínú gbogbo ọmọ Yorùbá bọ́n sì ṣe tó fi yọ bàbá mi ń pò náà ní Rasidi Ládọjà wọ́n yọ ń pò ní Lágídí sígbèsè ayẹlẹ ló yẹ ẹ ṣe láyé ológun opportunity ni bàbá Ọbásanjọ́ ẹ tún wá ṣe ọdún mẹ́jọ láyé alágbádá kò sẹ́ni tó bá rẹ́kọ̀dù yẹn wà fẹ́ kẹ́ni kankan tó bá rẹ́kọ̀dù yẹn mọ́ ẹ tó bá ti wá wà nbìkan báyìí tó bá ń pò kan báyìí ẹ mọ bínú wọn ni tó ẹ Ọlọ́run wọlé ayé pé bẹ́ẹ̀ sì dà wọn bàbá wa tọ́jọba láàmú gbà tẹ́lẹ̀ ẹ dìde ẹ jókòó tẹ ẹ fà bàbá ọba yẹn níjọ́ yẹn tẹ́ ṣe yẹn ẹ dójú táwọn bàbá yẹn ni ntìjú lẹ́ bá kó láyé pẹ́ mo sọ bẹ́ẹ̀ àṣẹ́dẹ́gùn kò sí kankan tẹ́lẹ̀ sí ẹ lè ṣe ju tẹ́sí yẹn náà lọ ẹ lè ṣe ju tẹ́ kẹ́ lémi kó lu yẹn náà lọ kí lè fẹ́ sí ẹ sáà lè wá pa bíbi tí mo wà yìí bẹ́ẹ̀ dẹ̀ pa bí ẹ lè ṣe kankan lẹ́yìn kẹ́ pa mí kí lè tó fẹ́ dá ẹ̀yin náà sá kù náà ni bẹ́ẹ̀ pa mí nìṣẹ́ kù abẹ́ ní kú tẹ́ bá ti mọ̀ wípé tó bá jẹ́ pé kú ní ọ̀pọ̀ yìí náà ọ̀lẹ́ndì gbogbo ẹni tẹ́ sọ pé kọ́ lọ pa mí tẹ́ ń ṣe wúru tẹ́ ń pariwo ìyá tẹ́ni kọ́ lọ pa mí tẹ́ ń sọ pé ẹnu rẹ̀ rọ̀ ṣé bẹ́ẹ̀ ni ó kù ọ̀lẹ́ndì èmi nípa ẹni kú pé wáyé pé ẹ lu agbára yẹn táyọ̀ fi tán ẹ̀yin olórí bú yìí àjọ yìí la wa pé àbọ̀lọ́ wọn jọ kan tó bá pẹ́ títí akérò pé bàbá ibi tí wọ́n ti yóò ti bàbá lójijì táyà ẹnibọ̀dì ọjà òjijì la bọ̀ lọ́wọ́ ìjọba lóko ẹrú Nàìjíríà yà máa bọ́ lójijì ni tẹ́rọ ba everybody tí ó dàbí magic ẹ wò yá sí ń jà wọn ẹ̀ lẹ́nì kódà ẹ wò yá táwọn ará gbogbo nǹkan ti dàrú gbogbo everything kálukú wa ń ganu wọn wá sọ àwọn bàbá wọn sọ gbogbo àwọn ẹni Ọlọ́run di ganuganu kí kúkú ṣẹjọ́ bàbá wa táwọn lẹ́ ń ganu kí ṣẹjọ́ wọn ṣé tìlú bá da wọn sọ pé àwọn ẹni ẹlẹ́ni ganu ẹ̀sọ̀ àwọn ẹni Ọlọ́run di ganuganu ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Ọlọ́run rubbish fọlọ́n ṣe o Ọlọ́run níjọba jẹ́ fún gbogbo wa ojú ò ní tiwa ayé ò ní fi wá sí ẹ̀yẹ ayé ò ní sọ wá di ganuganu